gbajúmọ̀ wòlíì àríran tó máa ń sọ ìran ní gbogbo ìgbà ni tó jẹ́ olùdásílẹ̀ ìjọ Inri Evangelical Spiritual Church ní ìpínlẹ̀ Èkó ìyún Primate Elijah Ayọ̀délé ó mà ti ju àsọtẹ́lẹ̀ ìjayà síta. Ó ti jẹ́ kó di mímọ̀ o wípé bí nǹkan ṣe ń lọ ní orílẹ̀-èdè yìí kò dájú pé ìnira tó gbòde yóò kásẹ̀ nílẹ̀, tó sì ní títí dọdún 2025 ní nǹkan yóò máa rí báyìí bó ṣe ń lọ. Ṣùgbọ́n o tó wá ju àsọtẹ́lẹ̀ síta nípa gbajúmọ̀ àjìjàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá ni olóyè Sunday Adéníyì Adéyẹmọ tó pè yàn mọ̀ sí Sunday Ìgbòho àti gbajúmọ̀ àjìjàǹgbara fómìnira ilẹ̀ Ìgbò tó wà látìmọ́lé ni ìyún Nnamdi Kanu tó jọ àsọtẹ́lẹ̀ pé ká má wulẹ̀ dára wọn láàmú wípé ìjàǹgbara tó ń jà kọ́ wọn ẹ̀yà wọn lè lómìnira báyìí ó ní ò lè tí ì ṣeé ṣe nítorí pàsìkò tí ì tó. Ṣùgbọ́n tó fi ìròyìn ayọ̀ kan kún fún gbogbo àwọn tó ń jìjàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá pàápàá àwọn tó ń jà fún Yorùbá nation wípé Nàìjíríà yóò padà túkà. Ó ní lásìkò kan gbogbo àwọn ẹ̀yà Nàìjíríà yóò parapọ̀ wípé àwọn fẹ́ láti jókòó láti sọ̀rọ̀ lórí ọjọ́ iwájú Nàìjíríà, ìyẹn tó ń pè ní referendum, tó sì níbẹ̀ ní orílẹ̀-èdè yóò ti pín pátápátá. Nígbà tó ju àsọtẹ́lẹ̀ síta, Primate Elijah Ayọ̀délé jẹ́ kó di mọ̀ pé kò nílò kí Sunday Igboho àti Nnamdi Kanu kó máa dára wọn láàmú rárá àti rárá. Ó ní gbogbo akitiyan tí wọ́n ń ṣe lásìkò yìí ni ò lè já ṣàṣeyọrí. Èèyàn pé kí orílẹ̀-èdè wọn èèyàn ẹ̀yà wọn Yorùbá àti Ìgbò kó lómìnira, Olúwa ní kò lè ṣàṣeyọrí rárá. Ó ní ṣùgbọ́n tó bá padà yá, ó ní yóò pẹ́ díẹ̀ o. Ó ní gbogbo àwọn ẹ̀yà tó kù ní Nàìjíríà ni yóò jókòó papọ̀ pé wá ẹ jẹ́ ká túnkẹ́ ní ìsọ láàrin ara wa, ṣé a sì fẹ́ máa wà bí ọmọ ìyá àti ọmọ bàbá kan náà. Ó lásìkò náà ẹni gbogbo àyàn yóò pa ọ̀pọ̀ pé ẹ jẹ́ ká bá tiwa lọ tí Nàìjíríà yóò sì pín. Primate Elijah Ayọ̀délé wà dúró sórí eléyìí. Ó tún sọ àsọtẹ́lẹ̀ lórí gómìnà àná ní ìpínlẹ̀ Rivers ó tún jẹ́ mínísítà ọ̀rọ̀ ìlú Àbújá báyìí ìyẹn Nyesom Wike. Olókùnrin náà yóò padà bá Tinubu jà o. Ó ní wọn yóò jà tí yóò sì dalẹ̀ Tinubu. Ó ti wá jẹ́ kó dé mọ̀ pé ìnira tó ń wà yìí, ó ní Tinubu ní ọ̀nà àbáyọ sí ìnira tó gba Nàìjíríà. Ó ní báwọn ọmọ Nàìjíríà yóò ṣe máa jìyà lọ rèé kódà wọ ọdún 2025. Ó wá tún fi kún o wípé kó bá jẹ́ pé àwọn orogún Tinubu tó ń jọ figagbága níbi ètò ìdìbò ọdún tó kọjá ìyẹn Alhaji Atiku Abubakar àti Peter Obi, ó ní tó bá jẹ́ pé àwọn ló di ààrẹ ni báyìí náà ni ò bá ṣe rí. Ó ní ìyà tó ń jẹ àwọn èèyàn báyìí ni ó jẹ àwọn náà lábẹ́ wọn. Tó sì ní tó bá fi di ìgbà tó bá yá bí ọdún 2025 ó ṣeé ṣe kí nǹkan wá yàtọ̀, ṣùgbọ́n dìgbà náà ìyà yóò máa jẹ àwọn ọmọ Nàìjíríà lọ ni.